Assalamu alaikum. Ṣàlàáfíà lẹ́wà yín tèmi. Gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà. Ṣé ẹ rí pé alẹ́ ni mo ṣe fídíò yìí. And mo sọ pé weekend ẹrẹbẹ mi fẹ́ hypocrite. Ẹ̀yin ọkùnrin kan, well, ẹ pè mí ẹni on point o. Báwo la ṣe lè ṣèyàwó wa o tó fi gbádùn ẹ̀. Ẹ̀yin ọkùnrin kan ẹ̀ mọ̀ ṣe. Ẹ̀yin ọkùnrin kan ẹ̀ mọ̀ ṣe. Èmi teacher lèmi. Ìwọ tí ò bá nífẹ̀ẹ́ sí excuse me ọkọ àti ìyàwó lèmi on point ń kọ́. Àwọn ọmọ mi ni mò ń kọ́. Ṣó yẹ bẹ́ẹ̀ yẹn? In case tí bàbá bá travel tí wọn ò sí nílé, mo máa kọ́ ọmọ mi ọkùnrin, màá sì kọ́ ọmọ mi obìnrin. Àmọ́ ní tèmi, ẹ jẹ́ ń kọ́ ẹ̀yin ọkùnrin, ẹ̀yin ọmọ mi ọkùnrin. Ọlọ́run fún ẹ ní oore ọ̀fẹ́, ọmọ mi. O níyàwó alálùbáríkà, ìyàwó yẹn sì fine. Àmọ́ mọ́sálà rẹ náà ni pé o mọ̀ ṣe. The only thing tí wọ́n kọ́ ẹ, òun náà ni pé obìnrin ó lálẹ̀. Tó bá ti lálẹ̀, Ọlọ́run sì ti fún ẹ ní nǹkan tí wọ́n pè ní okó, wàá dìbò. Tá ń sọ bẹ́ẹ̀ fún ẹ. Tá ń wí bẹ́ẹ̀ fún ẹ. Ṣé o rí Ọlọ́run dá obìnrin dáadáa láti bí orí wọn báyìí títí débi ìkánná. O ní enjoyment fún ọkọ rẹ̀. Gbogbo ara obìnrin lè enjoyment. Kì í ṣe ojú òbò nìkan. Gbogbo ara obìnrin o ní enjoyment láti bí irun ẹ̀. Obìnrin ti dirun tó fine tó bá tú lẹ̀lẹ̀ fún ọkọ ẹ̀ tó ń ṣáná báyìí. Ara libido náà wí náà ni. Tójú ẹ̀ dẹ̀ fine tó gún régé. Tó sì wọ yaríìnì tó fine bó ti wọ yaríìnì. Tá bá wà lórí bẹ́ẹ̀dì àlewà ní wọ yaríìnì kí yaríìnì mọ́ àlò ṣe wá léṣe. Tó bá wá di orí bẹ́ẹ̀dì wọ ọmọ mi, o ní bẹ̀rẹ̀ straight. Ṣé wàá kàn ṣe gbàràrà wàá kàn bẹ̀rẹ̀ ni? Rárá. Ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ìfẹ́. Ẹ mọ̀ sọ̀rọ̀ ìfẹ́. How was your trip? How was your night? How was your business? Ẹ ṣáà dá kíní kan kalẹ̀ ṣá. Tó bá sì jẹ́ pé o ti rí ìdìmúdò ìyàwó rẹ pé ó máa ń like àwọn orin tó cool, ẹ máa ra play orin tó cool. Ẹ bá ṣe ń play orin tó cool, ẹ máa jó sí orin yẹn, ẹ máa jó sí orin yẹn. From there, ẹ bẹ̀rẹ̀ sí ní jó pẹ̀lú ọwọ́ ara yín, ẹ bẹ̀rẹ̀ sí ní fọwọ́ ara rẹ ra ìyàwó rẹ ní ọwọ́ àti bẹ̀. Òun náà má jẹ́ wàá ti kọ́ ìyàwó rẹ, má ṣe ìyàwó ní dọ́lìn. Òun náà ẹ mọ̀ ra sọ́ra sára sí báyìí. From there, from gisting to music, from music, ẹ bẹ̀rẹ̀ sí fọwọ́ ara yín lára. Ọlọ́run ò dá ọmú yìí fún nǹkan méjì. Fún ọkọ náà ni. Then tó bá after ọmọ máa mú nú ẹ̀. Ọkọ kọ̀ọ̀kan fi ṣeré. Ọmọ náà wà mú nú ẹ̀. Bọ́lọ́run ṣe dá nìyẹn. Ọlọ́run dá ọmú yìí náà nítorí ìgbádùn ọkọ ni. So gbogbo nǹkan tó ń jẹ́ ọmú títí ẹni olólùfẹ́ mi ọmọ mi ọ̀wọ́n títí ẹni wàá fi ṣeré, wàá gbé síbí, wàá gbé sàn, wàá fẹnu là, wàá fẹnu ẹ rọra mọ̀ tẹ́ pa. Ibi orí yẹn ètè yín mo ní kó mọ wet, ẹ mọ̀ fọwọ́ tẹ́. Ẹ mọ̀ fọwọ́ tẹ́. Ẹ bá ti tẹ́ dé ẹ sọ́lẹ̀, ẹ bá ti tẹ́ dé ẹ sọ́lẹ̀ lẹ̀. Ẹ bá sì ń ṣe ẹ mọ̀ wo ojú ìyàwó yín bó ṣe ń ṣe. Ṣé ó ń like ẹ àbí kò like ẹ? Ṣé ó ń like ẹ àbí kò like ẹ? So after wàá mọ ọwọ́ rẹ. Kò yẹ ṣe pé o concentrate síbẹ̀ yẹn. Ọwọ́ rẹ náà wàá tún jẹ́ kó mọ lọ bòmí. Ìyàwó rẹ tó bá understand, òun náà ní dúró bí gúnkì. Òun náà ó máa fọwọ́ ṣe títí ẹ̀ náà bí kò mọ fẹ́ ra ẹ lórí, kò mọ fẹ́ ra ẹnu etí, kò mọ fẹ́ kàn ẹ́ létè, kò mọ fẹ́ kàn ẹ́ létè, kò mọ mú ọwọ́ lọ bí oko títí ẹ̀ náà, kò mọ bá ẹ. Ọkọ àti ìyàwó ni mò ń kọ́. Ṣó yẹ yín ọkọ àti ìyàwó ni mò ń kọ́. So èyí tó bá ti wù ẹ mọ̀ débí. So bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn. So tó bá ti di ibi tìsàlẹ̀ wàá mú ọwọ́ rẹ̀, ẹ ti fọwọ́ yín o. Gbogbo ẹ̀ ẹ ti wẹ̀, ẹ ti ṣe gúúsù tó yẹ yín, ẹ ti fọwọ́ yín, ẹ ti wà ní
time of cleanliness ọkàn yóò ti wà ń bẹ̀ ọkàn ti wà ń bẹ̀ pé mo fẹ́ ṣe ìbálòpọ̀ pẹ̀lú ọkọ ìyàwó mi so ọkàn yẹn máa ti wà ń bẹ̀ dáadáa so ọwọ́ náà wàá mú ọwọ́ rẹ ó ní nǹkan tó máa ṣe ètè rẹ ó níbi tó máa ṣe ọwọ́ rẹ ṣe méjì ló máa ṣe bó ṣe ń ṣe tí yes bí wọ́n ṣe múná lọ́gán ló dà yes bí wọ́n ṣe múná lọ́gán ló dà mo ṣe bẹ́ẹ̀ rí mi so bí ẹnu ṣe ń ṣe tòkè ẹnu ó máa ṣíwájú ọwọ́ ọyàn yes orí ọyàn là ń sọ bẹ́ẹ̀ then ọwọ́ rẹ náà ó náà máa ṣe ti abẹ́ ìyàwó rẹ ó máa ṣe ó máa fọwọ́ sí i tó yẹ yín àti kọ́ yín ọwọ́ tẹ́ máa lò ọwọ́ àárín ọ̀nà ẹ máa fi ṣe sínú ẹ máa ṣe díẹ̀ mọ́ rí bọ́ ẹ dẹ̀ mọ́ jẹ́ kó gbẹ díẹ̀ ẹ fi sí díẹ̀ ẹ yọ ẹ fi sí díẹ̀ ẹ yọ ẹ mọ́ ṣe àtúnwọ̀n ẹ mọ́ rí bọ́ àtúnwọ̀n ẹ bá rí bọ́ àtúnwọ̀n máa dùn yàn ẹ máa ṣe bẹ́ẹ̀ náà wọ́n máa wo tóun ní ẹ̀ wá wọn èyí nìkan tó bá ń ṣe tó bá dùn mọ́ ibi tóun ní ẹni wàá ti mọ̀ ibi tóun ní wàá ti mọ̀ o ní láti jẹ́ láti mọ̀ sẹ́ra láti mú ọkàn rẹ torí tó bá dé stage kan ìwọ gan onílé handle ẹ̀ so kó tó di pé ìwọ ọmọ mi ó ní òtí bọ̀ rí i pé ẹ̀yin méjèèjì ẹ ti high ìyàwó rẹ ti ń bẹ̀ ẹ́ ìwọ náà ti ń mí ò lè mú mọ́ra mọ́ táìmù yẹn ni wàá wá ṣe kí ni wàá wá gbé kíní bọ̀ tó bá sì fẹ́ gbé bọ̀ mọ́ rí mọ́ at once mọ́ rí mọ́ ṣe díẹ̀díẹ̀ wàá tún fà á wàá tún ṣe díẹ̀díẹ̀ wàá tún fà á yọ mọ́ wọlé at once fi ṣe tiẹ̀ fi ra etí ẹ̀ fi ra etí ẹ̀ fi retí obi ìyàwó rẹ̀ fi retí ẹ̀ ìgbà yẹn wàá rí bó ti tutù mi nìjọba wọn juicy bẹ̀ ó ti ń ké wáì tó ń ṣáná burúkú wàá mọ̀ fi sí i wàá tún yọ wàá tún fi ra etí ẹ̀ wàá tún yọ ó máa bẹ́ẹ̀ ni pé wáyò at last wàá ṣàwà wọlé wàá wá hammer wàá wá ṣe kí ni wàá wá hammer tó bá bóbìnrin ṣeré dáadáa ó bá mọ́ lo 1 second ó bá mọ́ lo half second kò ní mind ẹ ní bóbìnrin ṣeré ẹ ní obìnrin complain ó bá bóbìnrin ṣeré tó bóbìnrin ẹni obìnrin dùn dáadáa kò ní mind pé o tiẹ̀ ṣe the main action ní 1/2 second so tẹ bá sì fẹ́ ká tẹ̀síwájú lórí lecture yìí ẹ̀kọ́ kárígò ẹ mọ̀ ṣé ó yé yín bẹ́ẹ̀ yẹn ṣe kárígò ṣé ó yé yín ẹ appreciate so this is on point by 2 using my words for the so tó bá di next one tọ́nà bá fún wa lórí ọ̀fẹ́ àtúndé padà lórí tọ́pìkì ọmọ mi ni mò ń kọ́ tẹ ìwọ ìyàwó bí ọkọ rẹ bá ṣe ń ṣe ó ní láti máa follow suit ó ní láti máa learn this is on point by 2 bye for now.